Òní ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2025 ó tún àkókò fún ìwé ọ̀run ṣíṣí ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run eléyìí tí àtẹwò olùṣọ́ àgùntàn nínú Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni òmìnira kúrò lọ́wọ́ ègún ìrandíran apá kejì. Àkọ́sórí wa wà nínú ìwé Àìsáyà orí 10 ẹsẹ̀ 17 eléyìí tí ó kà báyìí pé yóò sì ṣe ní ọjọ́ náà ni a ó gbé ẹrù rẹ kúrò ní èjìká rẹ àti àjàgà rẹ kúrò ní ọrùn rẹ, a ó sì bà àjàgà náà jẹ́ ní ọrùn rẹ. Bíbélì kà wà nínú ìwé Kọ́ríńtì kejì orí 3 ẹsẹ̀ 17 títí dé 18. Lónìí mo parí ìjíròrò mi, màá parí ìjíròrò mi lórí ègún ìrandíran àti ipa wọn. Irúfẹ́ àwọn ègún bẹ́ẹ̀ máa ń ta gbòǹgbò lórí àìmọye ìrandíran, àti pé nígbà tí ẹnikẹ́ni bá fẹ́ mú wọn kúrò, wọn kò ní lọ láì jà. Fún àpẹẹrẹ, nígbà tí Mósè gbìyànjú láti gba Ísírẹ́lì là kúrò lọ́wọ́ àwọn ará Íjíbítì, Fáráò kò fẹ́ jẹ́ kí wọ́n lọ. Ọlọ́run ní láti rán àjàkálẹ̀ àrùn 10 kí ó tó di pé ó fi wọ́n sílẹ̀ pẹ̀lú agídí. Kódà lẹ́yìn náà, òun àti àwọn ọmọ ogun rẹ̀ tún lépa wọn láti tún kó wọn padà sínú ìgbèkùn. Àwọn ará Íjíbítì ti pọ́n Ísírẹ́lì lójú fún ọ̀pọ̀lọpọ̀ ìrandíran tó ti tó 400 ọdún ó lé ní 30. Èyí wà nínú ìwé Ẹ́kísódù orí 12 ẹsẹ̀ 40. Wọn kò sì fẹ́ kí wọ́n lọ. Fún Ísírẹ́lì láti di òmìnira pátá, Ọlọ́run ní láti pa gbogbo ọmọ ogun Fáráò run. Tí o bá rí èyíkéyìí ègún ìrandíran tó ń ṣiṣẹ́ lòdì sí àyànmọ́ rẹ, mo pàṣẹ pé kí wọ́n bàjẹ́ lónìí ní orúkọ Jésù. Àmín. Láti bọ́ lọ́wọ́ ègún ìrandíran, ènìyàn lè lọ sọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tí wọn yóò sì fagilé wọn. Ẹ̀wẹ̀, tí wọ́n bá túbọ̀ ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, ègún náà lè padà wá. Wòye pé lẹ́yìn tí Ísírẹ́lì gba òmìnira, wọ́n ya ara wọn kúrò lọ́dọ̀ Mósè, atọ́nà wọn sí Ọlọ́run. Àwọn ará Íjíbítì ìbá tún kó wọn lẹ́rú padà. Ohun tó ṣe kókó jùlọ láti bá ègún ìrandíran jẹ́ títí láé ni pé kí ènìyàn súnmọ́ Ọlọ́run. Àwọn ènìyàn lè bá ègún ìrandíran jẹ́ fúnra wọn tí wọ́n bá ní ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Kristi. Ìtumọ̀ ẹsẹ̀ àkọ́sórí wa tòní ni pé bí o bá ṣe kún fún ẹ̀mí mímọ́ síwájú sí, ìwọ yóò máa dàgbà nínú ẹ̀mí débi pé ọ̀run rẹ yóò tóbi jù fún èyíkéyìí àjàgà èṣù láti dìmú. Lẹ́yìn tí Jésù wo ọkùnrin tó wà létí Bẹ́tísáídà sàn, ó kìlọ̀ fún pé kí ó má ṣe dẹ́ṣẹ̀ mọ́, kí ohun tó burú jù ìyẹn lọ má bàa ṣẹlẹ̀ sí i. Ẹ̀ṣẹ̀ máa ń ṣílẹ̀kùn fún ègún ìrandíran. O gbọ́dọ̀ gbé ìgbé ayé mímọ́ nítorí èṣù yóò padà wá láti wò bóyá òun yóò ní àríwísí tó múlẹ̀ láti tún pọ́n ọ lójú. O tún gbọ́dọ̀ ṣetán láti gba àwẹ̀ àti àdúrà ní àìṣe ìmẹ́lẹ́. O tún yẹ kí o ka Bíbélì rẹ dáadáa nítorí òtítọ́ ni yóò sọ ọ́ di òmìnira. Kí o sì má ṣe kọ ìpéjọpọ̀ àwọn ará sílẹ̀, nítorí ẹnìkan yóò lépa ẹgbẹ̀rún ṣùgbọ́n ẹni méjì yóò lépa ẹgbẹẹgbẹ̀rún. Èyí wà nínú ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 25. Bí o ṣe ń ṣe èyí, kò sí ègún ìrandíran kan tàbí èyíkéyìí ègún mìíràn tí yóò lè ṣe ọ́ ní nǹkan tàbí ìdílé rẹ àti ohun gbogbo yòókù tó ní í ṣe pẹ̀lú rẹ ní orúkọ Jésù. Kókó àdúrà: Bàbá, jọ̀wọ́ gba èmi àti ìdílé mi lọ́wọ́ àwọn ègún ìrandíran tàbí èyíkéyìí ègún mìíràn ní orúkọ Jésù. Àmín.